Erhun kaleti bonyaga Udazi nopo Erhun ni donaga yenakin La papa o Papa menu Erhun Erhun ewo bia Papa Erhun ewo tiawo Nla o papa Ọmọ ni nuki ekun mere Ọmọ nuki ekun mere Lọ́kẹ́ fi ẹ̀dá kan mẹ́wò rí ẹ Lọ́kẹ́ tó fi ẹ̀yà kí lọ́mọ papa Láàbò òkú Ọ̀gá dé Lẹ́rẹ̀ pàṣẹ ní àmẹ́ Ẹjẹ sọ́kọ̀ wúrí yàn, ẹjẹ jẹjẹ kú yàn wọ́n ṣe. Láwọn gbogbo, ìyìn yàn náà rẹ̀ yìí mẹ́gẹ́. Kò jáwọ́ bàbá, ọ̀nà gẹ̀lẹ̀ fà fún yàn kó. Ọ̀gá fàtúnyà o, ìyàn gà fi ẹ̀rẹ̀rẹ̀ wòrí ẹ̀. Ọ̀gá fàtúnyà, ìyàn gà tàlẹ̀ tálá tòtò. Ìyàn gà tàlẹ̀ nù, lẹ́gẹ̀ yẹlé fi ẹ̀pẹ̀ wòrí ẹ̀. Lẹ́gẹ̀ fi wòrí ẹ̀ o, ọ̀wìn yẹn ìwí yóò bọ́ mẹ́. Ọ̀nà yà mẹ́rù lẹ́bù wẹ̀rẹ̀. Papa ńlá wo ńlá nùbí yóò bọ̀ mẹ́. Wàkí á ní ẹrú o. Ọmọ náà kí á ní yóò bọ̀ rẹ̀ o. Èrò náà kú àwa náà. Gẹ́gẹ́ pé kí n máa mú kọ́. Wà á ní ẹrú o. Ọmọ náà kí á ní yóò bọ̀ rẹ̀ o. Èrò náà wà nánà. Gẹ́gẹ́ pé kí n máa mú kọ́. Àpẹẹrẹ ẹgbẹ́ o máa lẹ́lẹ́gẹ́ sáàkì wọn. Kú dájú náà kó ẹgbẹ́ mi ẹ̀ sáàkì mọ́. Ẹgbẹ́ sẹ̀tìn agẹ́ sẹ̀tìn rẹ̀ dákun máa yá. Àpòkùn wẹ̀nyí máa rẹ̀ rà inú ẹ̀ yóò wá. Ìdúwà ò lọ ságarẹ́wẹ̀ náà wùwá tó. Ìdí ẹ̀kọ́ rẹ̀ lọ ságarẹ́wẹ̀ náà wùwá tó. Dèmọ̀nì mẹ̀gánà ẹjọ́ list of friends. Ẹjọ́ list of friends lọ́rọ̀ ọ̀sìràkó. Ìjà rẹ̀ wá rájò rẹ̀ parí dé yí èké. O daro no na mi gba weko. Ara se ne o ina we ni dori e ko me nu wa. Uda o tu na o di ere, ma ge na jere na. Idu wa o ni sasa we no bera we ni. Yo sasa no bije, no radio list of friends. O astra waje, no sagare we na wa do do. Wa wa se, iyare nu wa ga jore. Me tu we o, era we ni mo se. Mr. Samuyime, Tobi Akamoji, President Yeti, Tosagare Wedora, Ije Wedo, Ultimate Lekon, Ewano Veje, Erave Nimose, Mr. Desmond, Omoma, PRO, Edo List of Friends, Iyare Nuwela Yore, Meduwe, Erave Nimose, Peter Raymond, Tosagare Wedo, Treasurer Edo List of Friends. Konga wese nuwe o, Saneye Kwenya Wemboko, Baba Marie Sinerame, Marie Society, ex-president Edo List of Friends. Mr. Bensi Igubo, member Edo List of Friends. Iyare Wega Yore, Mr. Kisley Ewemade, member Edo List of Friends. Iyaro Ayoro, Baba Kisley Tosagare Wedo. Nonga wese nuwe, Osaneye Kwenya Wemboko. Yago yo, enekpe megenera, enekpe itinyigie, Tosagare Wedo. Advisor Edo List of Friends.
Osanega kwe nyawe muko. Ituwe o, efonsi venera we. Efonsi popo, osagare kwe nyawe do. Member Erhun is of friends. Iye we do. Toga we se nuwe o, nega kwe nyawe muko. Christopher venera we. Christopher Saenche, osagare kwe nyawe do. AKA as a baby one of us Frala. General Secretary Erhun list of friends. Obiro ni pe no pe o. Yaga o, to bo venera. Eto bo eto sawo, o sagare we na we dododo. E me pa ga yin. Iyara we pe o, iyare no le na we ni. Iyare no le na we ni o. Udadi go lu gbin ni na me. Wa ya ne wo lo ke adi yo bo re o. Lo ke we yo bo ni. Ege pe ki ma mu ba. Wa ya ne wo lo ke adi yo bo re o. Iwe na wa na no. Ege pe ki ma mu ba. Ege pe ki ma mu ba ni. Ege pe mo pa o. Ibi an no le ni me ni. Ya lo yo, obi ojo we ni mo so. Obi ojo ni mo so. Ẹ̀wọ̀n mẹ́rin náà dazẹ́. Member Erhun list of friends. No saga ye we go. Ìyára wẹ́pọ̀, ìyára náà lè náà wẹ̀ ní. Victor ni mo sì, Victor Akporido. Member yẹn kí Erhun list of friends. Ìdúwẹ̀ o, Christian Oyo Sàkẹ́dẹ́. Member yẹn kí Erhun list of friends. Ìyára wẹ́pọ̀ o, ìyára náà wẹ̀ ní o. Noga we se nwe, osanega kwe nyawe muko. Yago yo, era wege ni mose. Nataja yi, ememba yereki. Erhun list of friends, ememba yereki o. Noga we se nwe rame, osanega kwe nyawe muko. Felix ni mose, Felix ewe made. Ememba yereki, Erhun list of friends. Wakane ruo, lo kiari yo bore o. Lo kiawi yo boni, nege kwe ki mamuka. Wakane ruo, lo kiari yo bore o. Anawi yo boro, nege kwe ki mamuka. Irio Irio ba yana sebe o. Nege ruo. Wọ́n sọ bí àná ìyàdòdò o. Erhun list of friends wẹ́wẹ́ ní lákíá. Ìyàwó ẹni lọ́gọ́ mẹ́rù píkẹ́ àwọn náà rẹ̀ jìnnà o. Ìdúwẹ̀ o. Bàbá ló sá ní mọ̀sẹ̀, ló sá fún wa. The patron rẹ̀ yìnyẹn kí o. Ìdúwẹ̀ o. Fẹ́sítà sí wẹ́rẹ́ dèrò rẹ̀ o. Fẹ́sítà sí ìwé. The patron yẹn rẹ̀ kí ló ságàrẹ̀ wẹ̀ náà wúwẹ́ dòdòdòdò. Era veni mose, edosa ni mose, edosa ìpínlẹ̀ Jésù, remember rẹ̀ yìnyẹn kí o. Ṣé o kìyàrá o? Ṣé o kìyàrá o? Wọ́n ní ọmọrú yìí. Ṣé o kìyàrá o? Dìgì bàbí nira rẹ̀ kí mose rẹ̀. Ṣé o kìyàrá o? Yàrá wẹ́pẹ̀ yàrá wẹ̀ ni o. Ṣé o kìyàrá o? Kristo yóò sàn ẹ̀jẹ̀, á ṣe pé. Ṣé o kìyàrá o? Òbí ròyìn gbẹ̀dọ̀gà, ẹ̀yìn yẹn ni o. Ṣé o kìyàrá o? Gbẹ̀wẹ̀ rẹ̀ ti àgbẹ̀ ẹ̀ lọ́rọ̀ rẹ̀ o. Ṣé o kìyàrá o? Àwọn ènìyàn sára ẹ̀ lórí rẹ̀, á kí ọ mi o. Ṣé o kìyàrá o? Erhun list of friends o. Ìjáde mẹ́yà wúwa, ẹ̀wẹ̀ ni o. Wàrà ní o, wà lẹ́sọ̀ wà o. Ìjáde wẹ̀pẹ̀ yàrá wẹ̀ ni o. Ìjáde mẹ́yà wúwa o, Erhun list of friends. That's the ultimate weapon. Ìjáde mẹ́yà wúwa o, tẹ̀ra mẹ́ ni mo sọ. Kristi ló yọ sẹ́dẹ̀, á ti pẹ́. Ìjáde o, ó dé gbogbo rẹ̀ yà, ọkùnrin gbogbo.